fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwé parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ìjẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ Ọdúnbí Àjùrẹ̀mí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àtúrọ́jọ́ òní láyọ̀ àti àlàáfíà. Ẹ wò ó, mẹ́wàá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì ní àná níbi tí olóyè Sunday Ìgbòho ti ṣe àbẹ̀wò sí wọn ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn àti Ọọ̀ni òrìṣà ní o ní ìpàdé náà dálé lórí. Àwọn èèyàn kan sọ pé ètò ààbò ní, ṣùgbọ́n ó jù bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ lámáyàn náà fún yín lónìí ní kò ní di ọ̀la. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi tá ti máa fún yín àwọn ìròyìn gẹ́gẹ́ bọ́n ṣe jẹ́ onírúurú ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa. Tàná ò ní jọ tẹ̀ní ò ní jọ tàná, nítorí àtúntò kó wọn dé bìbà fún yín ní òwúrọ̀ òní. Ṣáájú ohun gbogbo ọ̀tẹ̀ ló ń jẹ́ ní pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ pé dọ́jà ni. Èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run bá òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Kókó àkọ́kọ́ òun ni a fẹ́ mú wá sí etí ìgbọ́yín ká tó tẹ̀sí ọwọ́ iwájú. Wọ́n tún ṣe àwárí àwọn ayédèrú àjọ kan o nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ti ní kí àwọn àgbààgbà mẹ́ta kí wọ́n lọ fi ìdí mọ́lé. Àwọn àgbààgbà wo rèé? Ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Peter Obi ló ti gbéná wojú gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ jáde dupò aláṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà wípé ó yá o, ẹ jáde wá kẹ́ wá ṣe àtìlẹ́yìn àbí kẹ́ wá sọ ohun tẹ́ ti ṣe sẹ́yìn tó wà ní àkọsílẹ̀. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́? Ẹgbọ́n yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà, àwọn àjọ ọmọlẹ́yìn Kristi lórílẹ̀-èdè Nàìjíríà CAN ni wọ́n ti sọ ọ́ dímọ̀ pé iṣẹ́ rí àwọn ilé ìjọsìn lọ́lọ́kọ̀ òjọ̀kan àti ìjọba ó ti di dandan kí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ lásìkò yìí o. Kí ni wọ́n rí tí wọ́n fi sọ ilé yìí? Gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Àjọ EFCC wọ́n ti padà gbé ẹsẹ̀ kúrò lórí àpò ìṣúra ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn àṣẹ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pa. Ibo ló tún kù sí? Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹjẹ́ àkúrò ńbẹ̀, ẹjẹ́ àtẹ̀sí ọwọ́ iwájú. Àjọ elétò ìdìbò ni wọ́n ti fi èròǹgbà wọn hàn wípé àwa náà ti ṣetán o láti fi ọwọ́ sowọ́pọ̀ nípa ti ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ ṣe ètò ìdìbò lọ́dún tó ń bọ̀. Gbogbo ẹ̀ lẹ máa láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Àwọn aráàlú ti ké gbàjarè o lórí àwọn ṣarin àti àwọn ènìyàn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ṣálẹ̀ ṣá ìdọ̀tí ṣá ike tí ó di wípé ó ti fẹ́ yí mọ́ àwọn aráàlú lọ́wọ́ ni wọ́n fi ké gbàjarè o. Gbogbo ẹ̀ lẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Kò sóhun tó jọ o, àní kí Davido máa wá sí ìpínlẹ̀ Edo o níbi tí ọ̀rọ̀ náà tún gbà yọ sí àwọn ará ìlú. Gbogbo ẹ̀ lẹ máa láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá abẹ̀yẹn. Ẹ bá wa dá wọn padà, àwọn ènìyàn wa, ẹ bá wọn dá wọn padà sí ilé wọn. Kẹ́ tó sọ wípé tó fẹ́ bẹ̀rẹ̀ àwọn nǹkan kan níbo ní ìpínlẹ̀ ọ̀dọ̀ tiwa. Ẹnìkan ló ń fi eléyìí ránṣẹ́ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o. Gbogbo ẹ̀ lẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá bá àwọn afurasí mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n ti ń ṣe ohun tí ó kù díẹ̀ káàtó ní ìpínlẹ̀ Èkó. Kí ni ohun tó kù díẹ̀ káàtó tí wọ́n ṣe? Gbogbo ẹ̀ la máa mú wá sí tìmọ̀yìn ní àárọ̀ òní. Ẹ jẹ́ á lọ sókè lọ́hùn-ún, tá a bá lọ tá a bá dé káwa máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ pè kàlẹ́. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ, tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́, filẹ̀ má yí kúrò ńbẹ̀, má gbé kúrò ńbẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, èdè ọ̀kìn ló dirí ẹwà fákòókò o. Bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀
lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Bíṣọ̀ bá pẹ́ ní ẹnìkan kì í pẹ́ṣẹ́ ó yá ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ sí ni mo wá sí ètò ìmọ̀yín ní òwúrọ̀ òní nípa ti àwọn ìròyìn lọ́lọ́kọ̀ọ́jọ̀ kan èyí tá a ti fún yín kókó orí rẹ̀ ṣáájú ẹ̀yẹ wá gbọ́ wọ́n tuntun ṣe àwárí ayédèrú àjọ kan nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá pa á láṣẹ wípé ṣe rí àwọn akọ̀wé àgbà mẹ́ta ẹ lọ ṣe kí ni ẹ lọ já ìwé gbélé díẹ̀ fún wọn náà lásìkò yìí látàrí bí wọ́n ṣe ṣe àwárí àwọn nǹkan wọ̀nyí ní àjọ tí wọ́n wípé àwọn ayédèrú kan àjọ ayédèrú kan ni wọ́n tuntun wà níbẹ̀ bákan náà ni wọ́n fi orúkọ àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn Danjuma Nagudu Gagare àti Richard gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n ti sọ di mímọ̀ pé kí wọ́n lọ rọ́kúnlé o fún ìgbà díẹ̀ látàrí bí wọ́n tún ṣe àwárí àjọ ayédèrú yìí kódà wọ́n ní kí wọ́n fi ọwọ́ òfin gbé ẹnìkan tó dúkọ rẹ̀ jẹ́ George Bauchi Nwabueze wọ́n ní kí wọ́n lọ fi ọwọ́ òfin gbé òun tiẹ̀ ní o ẹni tí ń ṣe alága fún àjọ tó ń rí sí ìwà àjẹbánu àti ohun tó fi ara pẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ICPC ọ̀gá wọn ìyẹn Musa Aliu òun ló sọ eléyìí di mímọ̀ ní àná òde yìí tí ń ṣe ọjọ́ Ẹtì Friday wípé ẹ wò ó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn létí fún ìgbà keje lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe lọ́jọ́bọ̀ Thursday Aliu wá sọ di mímọ̀ pé ẹ wò ó gbogbo àwọn ayédèrú àjọ ọ́fíìsì èyí tí wọ́n ṣe àwárí yìí ló ti di wípé gbogbo ẹ̀ ti di wípé àṣírí wọn ti tú síta o gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ó sọ di mímọ̀ sí iwájú pé kódà iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti pa láṣẹ fún àwọn àjọ ICPC ni wọ́n ti wá ń sọ di mímọ̀ wípé àwọn fẹ́ mọ àwọn èèyàn tí wọ́n ṣe agbátẹrù àwọn ẹni wọ̀nyí tó fi di wípé wọ́n rí ààyè nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ẹnìkan tó rúkọ rẹ̀ jẹ́ George Nwabueze òun ni wọ́n sọ di mímọ̀ pé òun gangan ní igi wọ́rọ́kọ́ tí ń dáná ró òun ló ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tó fi di wípé wọ́n ní kí wọ́n lọ fi ọwọ́ òfin gbé gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ sí iwájú nínú ọ̀rọ̀ èyí tí ó jáde wọ́n ní àwọn ti fi tó ààrẹ Bọ́lá Ahmed Tinubu létí nípa bí àwọn ṣe ń rìnrìn àjò náà tí àwọn yóò sì máa tẹ̀síwájú láti máa ṣe iṣẹ́ ìwádìí títí tí àṣírí náà yóò fi tú délẹ̀ ẹ má gbàgbé pé irú eléyìí ló ṣẹlẹ̀ sí ẹni tí ń ṣe Adéníyì Adéyẹmí èyí tí ó sì ń bá wọn fà lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ jùmọ̀ pé òun náà ayédèrú àjọ ni òun náà ṣe alákòóso rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ìwé ìròyìn Punch lẹ́ ó ti fi kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ó yá ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹnìkan tí ó jẹ́ adíje dupò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi ló ti gbéná wojú gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ fẹ́ díje dupò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà ṣáájú ọdún 2027 wípé ó yá o ẹ wá tẹ́ pẹpẹ àwọn ìwé ẹ̀rí yín gbogbo àwọn nǹkan tẹ́ ti ní lọ́kàn àti àwọn àkọsílẹ̀ tẹ́ ti ní sẹ́yìn lórílẹ̀-èdè Nàìjíríà ẹ wá tẹ́ pẹpẹ rẹ̀ síwájú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o kí wọ́n bá wa gbé yẹ̀wò Peter Obi ẹni tí ó sọ eléyìí di mímọ̀ lásìkò tó gbìnàyà ètò ìpolongo rẹ̀ tí ó sì ń sọ di mímọ̀ pé níbi tí ọ̀rọ̀ dédò yìí òun kájú òṣùwọ̀n láti léwájú fún orílẹ̀-èdè Nàìjíríà nípa ti àwọn nǹkan tí òun gbé dání àti nípa ti àwọn àkọsílẹ̀ records àti àfojúsùn tí òun ní fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ wò ó gbogbo ẹni tí ó fẹ́ dé ipò aláṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà ni ó gbọ́dọ̀ ní ìgboyà láti jáde síwájú àwọn ènìyàn láti dáhùn àwọn ìbéèrè láti ṣe ààbò fún àwọn àkọsílẹ̀ yìí tí ó ti ní gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé adarí gidi kò gbọ́dọ̀ máa sá níbi àwọn nǹkan kan kò gbọ́dọ̀ máa fi àwọn nǹkan kan pamọ́ láti lè fi ìdí rẹ̀ múlẹ̀ pé òun ń kájú òṣùwọ̀n láti léwájú tí òun bá dé ipò aláṣẹ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra ó wá fi ìdí rẹ̀ múlẹ̀ sí iwájú wípé kì í ṣe àfihàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán nìkan o kí a jọ wà níbẹ̀ níta gbangba kí àwọn ènìyàn máa bi wá léèrè nípa ti àwọn ohun tá a fẹ́ ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà ká sì máa dá wọn lóhùn gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe Peter Obi ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó fi ọ̀rọ̀ lédè o nípa ti òun àti igbákejì rẹ̀ Rabiu Musa Kwankwaso wípé ní báyìí àwọn yóò máa gbé ètò ìpolongo náà lọ sọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní o láti gbọ́ nípa wọn torí àwọn ní
ìgbàgbọ́ nínú ara wọn. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́wọ̀ tí rí ká lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn àjọ ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà CAN ẹ̀ka ti ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti pè fún ìbáṣepọ̀ tó lọ́rìn láàrin àwọn ilé ìjọsìn ìjọba àti àwọn tí ọba lọ́ba àti àwọn oníṣẹ̀ṣe láti bomirin àlàáfíà ìṣọ̀kan àti ìṣèjọba tí ó dára fún ìdàgbàsókè ní orílẹ̀‐èdè Nàìjíríà àti ní ìpínlẹ̀ kankan. Ọ̀rọ̀ yìí ló jẹ nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde lẹ́yìn ìpàdé ọlọ́jọ́ mẹ́ta èyí tí ó wáyé ní olúyà àjọ náà tó wà ní Jalingo. Níbẹ̀ ni wọ́n ti ka gbogbo àwọn nǹkan wọ̀nyí pé ẹ wò kókó mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ òun la fẹ́ fi léde o lẹ́yìn tí gbogbo àwọn bíṣọ̀bù pásítọ̀ àwọn olórí ẹ̀sìn olórí ìjọ àwọn ọba aládé àwọn olóṣèlú àti gbogbo àwọn adarí àjọ CAN wà níbi ìpàdé náà ni wọ́n fi wá sọ di mọ̀ pé ẹ wò ìpàdé yìí gangan ló dá lórí bí ìṣọ̀kan ṣe máa wà láàrin àwọn ti ilé ìjọsìn àti àwọn ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó fi mọ́ àti ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé ẹ wò ojúṣe ìjọba ní láti pèsè ààbò àti ìdájọ́ òdodo fún wa ṣùgbọ́n gbogbo rẹ̀ wọn kò lè dá ṣe. Àwa náà gbọ́dọ̀ rọ ara wa lọ́wọ́ láti rí i pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ìrọ̀rùn fún àwa tá a wà ní orílẹ̀‐èdè Nàìjíríà. Àwa ké sí gbogbo àwọn ilé ìjọsìn o wípé ẹ dákun ẹ pèsè gbogbo ohun tó bá yẹ kí ẹ pèsè nípa ti ìwà adarí àti àwọn ohun tí ẹ nílò láti rí i pé ẹ fi ṣe ìrànlọ́wọ́ fún ìjọba yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde. Kódà wọ́n kọ̀mínú lórí àwọn ìwà kan bíi ìpínyà tó ti wáyé láàrin àwọn Kìrìsìtẹ́nì àti àwọn olórí ìjọsìn wọn pé gbogbo eléyìí kò lè ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà nípa ẹ wò ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ láti fi òpin sí ìwà ìdàlúrú ìwà ìjà áwọ̀ láàrin wa fún ìlọsíwájú orílẹ̀‐èdè Nàìjíríà ní o. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n tí rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá ó ti délẹ̀ báyìí wọ́n ti gbé ẹsẹ̀ lé kúrò lórí rẹ̀ ni mò ń gbìyànjú láti sọ di mímọ̀ fún yín. Àjọ tó ń rí sí ẹni bá ṣòwò ìlú ní ìṣekúṣe lórílẹ̀‐èdè Nàìjíríà EFCC ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé lọ́wọ́ yìí kò sóhun tó ní ṣe pẹ̀lú à ń gbẹ́sẹ̀ lé àpò ìṣúra ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́ o àti ṣèkínní àti gbé ẹsẹ̀ kúrò lórí rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe pa láṣẹ wọn ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé òní mọ́ àná òde yìí ni wọ́n fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àpò ìṣúra ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà pẹ̀lú ilé ìfowópamọ́ First Bank àti Zenith Bank ni ó ti wá ń ṣiṣẹ́ déédéé lásìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Bí ẹ kò bá gbàgbé wípé ọjọ́ 5 oṣù kẹjọ ọdún tí a wà yìí ni wọ́n sọ ọ́ di mọ̀ pé àjọ EFCC ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe iṣẹ́ ìwádìí èyí tí wọ́n ti ń bá bọ̀ láti inú oṣù kẹta ọdún tí a wà yìí lórí àwọn ìwà ìlú jìbìtì owó èyí tí wọ́n kẹ́fín tí wọ́n fura sí nínú àpò ìṣúra ìjọba ti ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ́ kí wọ́n gbé ẹsẹ̀ lé nígbà tí wọ́n palẹ̀mọ́ ètò ìdìbò. Ṣùgbọ́n ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe àpèjúwe irúfẹ́ ìgbésẹ̀ náà tó sọ dímọ̀ pé ẹ ń fi eléyìí ẹ fẹ́ fi dójú tì mí ní ó yá ní kíákíá ẹ lọ gbé ẹsẹ̀ kúrò lórí àpò ìṣúra ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Adeleke ẹni tí ó jáwé olúborí níbi ètò ìdìbò náà ni ó ti wá sọ di mímọ̀ fún ẹni tí ń ṣe olùṣírò owó àgbà àti alábòójútó fún ọ̀rọ̀ ètò ìdájọ́ ní ìpínlẹ̀ rẹ̀ wípé ẹ wò ó gbogbo ẹ̀sùn tako àjọ EFCC ẹ padà lẹ́yìn ẹ jẹ́ ká wá nǹkan míì ṣe láì mọ̀ wípé ọ̀rọ̀ náà á tún bá bòmíràn yọ. Ọ̀rọ̀ náà ló ti wá délẹ̀ báyìí o gẹ́gẹ́ bí agbẹnusọ fún àjọ EFCC Délé Oyèwálé ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lásìkò yìí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú à ń gbẹ́sẹ̀ lé àpò ìṣúra ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo ẹ̀ pátápátá ni ó ti di ìrọ̀rùn báyìí kò sóhun tó jọ eléyìí mọ́ gẹ́gẹ́ bọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Punch lẹ́wọ̀n ti rí ká lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó di ọ̀dọ̀ àwọn àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn náà ṣe ń palẹ̀mọ́ fún ètò ìdìbò ọdún 2027 ẹni tí ń ṣe alága wọn Joash Amupitan ló ti wá sọ dímọ̀ pé àwa náà a ti ṣetán o láti fi
ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ kan tí wọ́n lè ṣe ìrànlọ́wọ́ fún wa lórí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì tá bá fẹ́ ṣe àmúlò rẹ̀ níbi ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mọ̀ pé eléyìí àtúbù omi rin ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà fún ìṣèjọba tí ó dára lórílẹ̀-èdè àgbáńláyé ni o. Ẹni tí í ṣe alága fún àjọ INEC yìí ló sọ eléyìí di mímọ̀ lọ́jọ́ Ẹtì Friday àná ní ìlú Àbújá lásìkò tó ń gba àlejò ẹnìkan èyí tí ó jẹ́ aṣojú ilé-iṣẹ́ kan nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí níbẹ̀ ní kùrìwá àṣàmúpìtàn ti kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ kí ẹnì yìí kú oríire pé ìwọ ni wọ́n yàn gẹ́gẹ́ bí alága lọ́tẹ̀ yìí. Ó dà bẹ́ẹ̀ púpọ̀ àjọ ṣiṣẹ́ pọ̀ ní pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì tí Kùrìwá àṣàmúpìtàn sì sọ gbogbo àwọn nǹkan èyí tí ó fẹ́ sọ fún àwọn aráàbí pé ẹ wò ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ayárabíàṣá àṣà ètò ẹ̀kọ́ àti àwọn nǹkan wọ̀nyí gbogbo rẹ̀ pátápátá yóò wúlò nípalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027. Iléeṣẹ́ yìí tí wọ́n jẹ́ wípé àti orílẹ̀-èdè Germany ni wọ́n ti wá sí orílẹ̀-èdè Nàìjíríà ni ẹni tí ń ṣe alága wọn náà sọ̀rọ̀ pé ẹ wò mo mọ̀ wípé a ti wà ní àwọn bíi orílẹ̀-èdè 100 káàkiri tá a sì ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà àtúbà yín ṣe gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe kó lè rí bó ṣe yẹ kó rí. Inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ẹja lọ sókè lọ́hùn tá a bá lọ tá a bá dé àwọn ìròyìn ṣẹ́kù àmúwá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Orí ètò Ojúmọ́ Aláyọ̀ náà la ṣe wà níbi tá a ti máa tẹ̀síwájú nípa ti àwọn ìròyìn èyí tá a ti mú bọ̀ fún yín lórí ètò yìí. Ẹ má gbàgbé pé ìpolówó ọjà làgùnmọ̀wò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yé nìkẹyìn náà gbàdé ẹ̀ka ìpolówó ọjà wa láti fi tiwa gbé ti ń lárugẹ. Àwọn ojú òpó ayélujára wa náà lẹ̀ tí rí yẹn ẹ̀yin náà ẹ lè gbàbẹ̀ láti kàn sí wa ní àárọ̀ òní. Ó yá o ètí tó bá gbà lọ jùlọ kó gbọ́ àbọ̀ lórí ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ ṣarinṣarin tí wọ́n wá kún àdúgbò lásìkò yìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti fi ohùn léde o pàápàá jùlọ àwọn tí olúùlú ilẹ̀ wa Àbújá ni wọ́n ti kọminú nípa ti ìwà àwọn ará bíi tó fi wá di wípé ó ti wá ń di gbọmọgbọmọ báyìí tí wọ́n sì ń sọ dímọ̀ pé eléyìí léwu púpọ̀ o tàbá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò àwọn ará agbègbè yìí ni wọ́n ké gbàjarè sí àwọn aláṣẹ wípé ẹ wò ẹgbẹ́ ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí ọ̀rọ̀ àwọn ará bíi o àti ìwà wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní àwọn apá ibìkan ní olúùlú ilẹ̀ wa Àbújá. Wọ́n ní àwọn ẹni wọ̀nyí ló jẹ́ wípé irin ni wọ́n lẹ́yìn amọ̀ tí wọ́n máa ń ṣà tá a mọ̀ sí bólàbólà ṣùgbọ́n ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà míì ó ní ọ̀pọ̀ nínú wọn ni wọ́n ti fi irúfẹ́ iṣẹ́ tí wọ́n ṣe yìí ni wọ́n ti fi hùwà ọ̀daràn káàkiri wọ́n ti fi jalè wọ́n ti fi bà dúkìá àwọn ènìyàn jẹ́ wọ́n ti fi jí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ti ìjọba kódà wọ́n ti ṣe ohun tí kò tọ̀nà sí àwọn ará ìlú gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn tí wọ́n pè ní bólàbólà yìí ni wọ́n máa ń ṣiṣẹ́ lọ́sàn-án lóru tí wọ́n sì máa ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn adigunjalè gẹ́gẹ́ bí àwọn olùgbé yìí ṣe ti ń fi èròǹgbà wọn hàn lórí ọ̀rọ̀ àwọn ará bíi wọ́n ní ká má gbàgbé o wípé ọ̀rọ̀ ìjínigbé ó di ohun tí ó wáyé lọ́pọ̀lọpọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní àwọn ará bíi ni ó tẹ́ bá fura sí wọn dáadáa àwọn náà máa mọ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ tí wọ́n sì rọ gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn ní pé ṣe rí àwọn bólàbólà yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ wọn nítorí tí a bá ní ká fi wọ́n lẹ̀ báyìí ó lè padà
bọ́ sí orí o kó má bàa wá di ẹja gbígbẹ tí kò ṣe ní káwọ́ tí ò ṣe ní ká mọ́ la sì ṣe tètè ní ká fi ọ̀rọ̀ lédè wọn wá gba àwọn tí ìjọba olúùlú lẹwa l'Àbújá wọ́n gbà wọ́n lámọ̀ràn pé gbogbo òfin tẹ́ bá fẹ́ ṣe nípa ti àwọn aráàbí ẹ ṣe ní kíákíá ibi tí wọ́n yẹ kí wọ́n jẹ̀ sí ibi tí wọ́n yẹ kó jẹ̀ sí kẹ̀dẹ̀ rí pé òfin yẹn ó múlẹ̀ dáadáa láti dẹ́kun àwọn nǹkan kan ní orílẹ̀-èdè Nàìjíríà inú ìwé ìròyìn Daily Post ilẹ̀ òtìríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ó yá ó di ìpínlẹ̀ Edo níbi tí ọ̀rọ̀ ti kan Davido àti gómìnà ìpínlẹ̀ Edo Monday Ekpogbolo ẹ má gbàgbé wípé láìpẹ́ yìí ẹni ẹnìkan tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ náà ti sọ dímọ̀ pé Davido kò gbọdọ̀ wá sí ìpínlẹ̀ Edo láti wá kọrin àbí láti wá ṣe ohunkóhun nípa ti iṣẹ́ orin rẹ̀ níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ìjọba ìpínlẹ̀ Edo àwọn fúnra lára wọn ni wọ́n ti wá jáde báyìí pé David Adeleke tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Davido ni àwọn kò gbé igi dínà rẹ̀ o wípé kó má wá sí ìpínlẹ̀ Edo láti wá ṣe iṣẹ́ orin rẹ̀ eléyìí ló jẹ́ nínú ọ̀rọ̀ tí alábòójútó fún ọ̀rọ̀ ìfitónilétí Kazeem Afegbua tó fi léde níbẹ̀ ni ó ti fi ń ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Edo lórí ti ìgbóhùn sí afẹ́fẹ́ ìyẹn Chukwu ó fún lésì torí òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wípé pẹ̀lú nǹkan tí Davido ṣe sí gómìnà àwọn kò ní àǹfààní láti ṣe bẹ́ẹ̀ láti wá sí ìpínlẹ̀ Edo láti wá sọ pé òun fẹ́ kọrin nítorí àwọn ọ̀dọ́ ń bínú sí lọ́wọ́lọ́wọ́ alábòjútó yìí ló ti wá jáde wípé ẹ wò ó àwa ìjọba ìpínlẹ̀ Edo àní sọ wípé a fẹ́ ṣe irúfẹ́ ìwà yìí fún ẹni tí ń ṣe Davido ààyè wà fún ẹnikẹ́ni tó bá fẹ́ wá sí ìpínlẹ̀ Edo láti wá ṣe ohunkóhun tó bá fẹ́ wá ṣe èyí tí àwọn sì gbọ́dọ̀ fi ààyè gbà nítorí ìdàgbàsókè àwọn nǹkan kan òní lórí ọ̀rọ̀ Davido àní kó má wá sí ìpínlẹ̀ Edo láti wá kọrin fún àwọn èèyàn àbí láti wá ṣe ohun tó bá fẹ́ wá ṣe eléyìí àní bá wọn lọ́wọ́ sí gómìnà Monday Ekpogbolo kò ní lọ́wọ́ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí Davido ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ wa nítorí ìyá rẹ̀ ìpínlẹ̀ Edo ni ó ti wá a sì gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ń ṣe ohun tí ó tọ́ àti ohun tó yẹ fún ọmọ tiwa náà Davido ọ̀dọ́mọdé ọkùnrin ni a gbọ́dọ̀ máa tọ́ sọ́nà nípa ti àwọn nǹkan kan nítorí náà ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó gùn rárá o Davido àyè gbà ẹ́ láti wá sí ìpínlẹ̀ Edo nínú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́wọ̀n ti rí ká lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ó yá o ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Benue níbi tí gómìnà Mutwange ó mà ti ń sọ̀rọ̀ ìpè ẹ wò ó ìjọba ìgbésẹ̀ tẹ̀ ń gbé yẹn èmi ò bá yín lọ́wọ́ sí o ìpè wọ́n ń dámọ̀ràn láti ṣe àgbékalẹ̀ kinní kan tí wọ́n pè ní ranching ní ìpínlẹ̀ Benue tí ó wá sọ ọ́ dìmọ̀ pé èmi ò gba eléyìí mi ò gba yẹn gbọ́ rárá àní fi ọwọ́ sí eléyìí ẹ dá àwọn ènìyàn tẹ́ lọ kó sí IDP ẹ kó wọn padà síbi tí wọ́n ti ṣẹ̀ wá ẹ kó wọn padà sí ilé wọn ẹ kò lè sọ wípé ẹ fẹ́ lọ gbé wọn jù síbi ìkan náà kẹtù wa máa ṣe kí ni kẹ máa dámọ̀ràn àwọn nǹkan míì ohun táwa nílò lásìkò yìí kọ́ nìyẹn o ní ìpínlẹ̀ Benue gẹ́gẹ́ bí àwọn aráàlú yìí ṣe ti fi ohùn léde wípé wọ́n ti gbọ́n fìrìfìrí ìjọba àpapọ̀ wípé wọ́n fẹ́ wá gbé àwọn nǹkan kan bíi ranching wọ́n fẹ́ wá gbé wá sí ìpínlẹ̀ Benue nígbà tí àwọn èèyàn tí wọ́n sì jẹ́ èèyàn ìpínlẹ̀ Benue tí wọ́n sì wà níbi tí wọ́n kó wọn sí ní IDP camp látàrí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sẹ́yìn ni pé àwọn aráàbí yìí ni wọ́n láǹfààní láti padà sí ilé wọn láti ṣe iṣẹ́ oko láti ṣe bó ṣe wọ́n nígbà tí ọ̀rọ̀ náà wà nílẹ̀ ni wọ́n fi gbọ́ nípa ti ọ̀rọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n tún gbé nǹkan níbọ̀ ni ó wá mú wọn fi ohùn léde pé ìjọba ẹ bá wa tẹsẹ̀ dúró lórí yẹn náà ohun tó jẹ wá lógún kọ́ nìyẹn lásìkò yìí bí àwọn èèyàn wa ṣe máa padà sí ilé òun ló ṣe kíni òun ló jẹ wá lógún púpọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìjìnlẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ tí gómìnà yìí sọ nínú ìwé ìròyìn The Punch lẹ́wọ̀n ti rí ká lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ó di ìpínlẹ̀ Èkó wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rí ọwọ́ tó àwọn afurasí 6 látàrí ìwà kan èyí tó kù díẹ̀ káàtó èyí tí wọ́n wò láti máa fi ṣe nǹkan tí kò dára tó hàn sí àwọn ọlọ́kọ̀ ní ìpínlẹ̀ Èkó agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó SP Abímbọ́lá Adébísí ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé àwọn ti rọ́wọ́ tó àwọn 6 o nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ní o nígbà tí wọ́n fi èsì sí àwọn fọ́nrán kan yìí tí wọ́n rí àwọn afurasí yìí
tí wọ́n ń gbìyànjú láti máa ba àwọn ọlọ́kọ̀ bíi side mirror tí wọ́n sì fẹ́ máa bá wọn jà ní ìta gbangba. Adébísí sọ dímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti ń tọpinpin gbogbo ìwà àwọn ará ìlú yìí tí kò sì tẹ́ wọn lọ́rùn, tó fi di wípé wọ́n fi àwọn 6 yìí wọ́n fẹ́ fi kọ́ àwọn ará àdúgbò lọ́gbọ́n ní o, nítorí gbogbo nǹkan wọ̀nyí ó ń ta epo sí aṣọ ààlà ìpínlẹ̀ Èkó, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn 6 yìí ni ọwọ́ ti wá bà báyìí tí iṣẹ́ ìwádìí sì lọ lé wọn lórí, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Agbẹnusọ yìí wá fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn òṣìṣẹ́ àwọn náà ni wọ́n ti wá yàn káàkiri sí àwọn ojú ọ̀nà wọ̀nyí láti gbé igi jìnnà irúfẹ́ ìwà yìí. Bákan náà ló bu ẹnu àtẹ́ ló gbóṣùbà káre fún àwọn ará ìlú látàrí bí wọ́n ṣe ń fa àwọn wá sí orí ọ̀rọ̀ yìí pé àwọn gangan ni wọ́n fi gbogbo àwọn nǹkan wọ̀nyí ránṣẹ́ sí wa táwa náà fi tètè rí tàfi gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n lórí. Wọ́n ní àwọn ò ní máa fi àyè gba irúfẹ́ ìwà ọ̀daràn yìí láti ọ̀dọ̀ àwọn ará ìlú. Nínú ìwé ìròyìn Daily Post lọ́wọ́ ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Láti bẹ̀ a lọ sí ìpínlẹ̀ Èkìtì ní àná òde yìí níbi tí olóyè Sunday Ìgbòho ṣà tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú Ọọ̀ni àti àwọn ará ìlú lórí ọ̀rọ̀ ètò ààbò ní ẹ wo ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn á máa mú wá fún yín. Gbogbo ohun tẹ́yìn náà bá ti rí sí ẹ bá wa fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ó yá ẹ jẹ́ ká máa mú lẹ́yọ kọ̀ọ̀kan nípa ti bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe sọ di mímọ̀ wípé wọ́n ti fi ọwọ́ òsì júwe lé fún àwọn akọ̀wé àgbà 3 lórí bí wọ́n ti ṣe àwárí ayédèrú àwọn àjọ kan tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ìṣèjọba yìí. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. 2027 à ń palẹ̀mọ́ fún ètò ìdìbò yẹn. Peter Obi ló ti gbọ́rọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ wípé ó yá tí ìwà yín bá mọ́ ẹ bá mọ̀ pé ẹ lè kojú àwọn ará ìlú gbogbo àwọn nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn àti ohun tẹ́ fẹ́ ṣe ó yẹ bọ́ síta ní gbangba wálé àìwá máa sọ fún àwọn èèyàn kí wọ́n ṣe àgbéyẹ̀wò yín. Kí lẹ rí sí ọ̀rọ̀ Peter Obi yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ àkúrò níbẹ̀. Ilé ìjọsìn àjọ àwọn ọmọlẹ́yìn Kristi CAN ni wọ́n ti rán àwọn ilé ìjọsìn lọ́lọ́kọ̀ òjọ̀kan àti ìjọba pé ẹ fi ọwọ́ sowọ́pọ̀ fún ìdàgbàsókè àwọn nǹkan kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá abẹ́yẹ. Ó yá ó di ọ̀dọ̀ ẹni tí ń ṣe alága fún àjọ EFCC ó ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé kò sí ohun tó jọ ìpín àwọn ń gbé ẹsẹ̀ lé àpò ìṣúra ìjọba àpapọ̀ àpò ìṣúra ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun mọ́. Àwọn tí ìwẹ̀ yẹn kànkàn fún wọn wọ́n lè ṣe bó ṣe wù wọ́n pẹ̀lú àkáǹtì náa. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi èròǹgbà wọn pé àwọn náà ti ṣetán láti fi ara jì fún ìbáṣepọ̀ nípa ti ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì lórí ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2027. Kí lẹ rí sí ìgbésẹ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Àwọn ará ìlú ti ké gbàjarè lórí àwọn ṣarinṣarin bólàbólà ní pé ẹ dákun ẹ gbà wá ẹ tètè bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn ará bí yìí ó léwu púpọ̀ bí wọ́n ṣe ń wu irúfẹ́ ìwà yìí. Kí lẹ́yìn náà rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Davido ni wọ́n ti yí ẹnu padà lé lórí o wípé àyè gbà o láti wá sí ìpínlẹ̀ Ẹdó kó wá ṣe bí ó ṣe wọ́n ní pé kò sẹ́ni tó fi òfin dé Davido wípé kó má ṣe wá sí ìpínlẹ̀ Ẹdó. Kí lẹ rí sí eléyìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Gómìnà Mùtúàngé pé gbàjarè o àwọn aráàlú rẹ̀ pé gbàjarè wípé ìjọba ohun tẹ́ ń gbé bọ̀ kọ́la nílò àwọn èèyàn wa bí wọ́n ṣe máa padà sílé wọn láyọ̀ àti àlàáfíà gangan òun ni ó jẹ wá lógún lásìkò yìí. Ohun tẹ́yìn náà bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Bákan náà lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ takuntakun láti rí ọwọ́ tó àwọn èèyàn 6 tí wọ́n hùwà kò tọ́ sí àwọn ọlọ́kọ̀ àti àwọn èèyàn lójú pópó wọ́n ti rí ọwọ́ tó wọn ní ìpínlẹ̀ Èkó. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ó ní wọ́n ṣe wọn lọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín àjọṣewò ní bàjẹ́ níbi làwọn rí mọ̀ fún ti ìròyìn lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ẹ má gbàgbé wípé àmú ìròyìn eré ìdárayá àmúbọ̀ sí etí ìgbọ̀nyín. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí olórúkọ tiẹ̀ àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí má mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run bọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ire o, ire kàbẹ̀tì.
káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ abala táwa yìí láǹfààní láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kan-ò-jọ̀kan gẹ́gẹ́ bí àtìkórè rẹ̀ ní àárọ̀ òní. Tolú Àròkọ̀dáre ibẹ̀ la ó ti bẹ̀rẹ̀ ó ti sọ dímọ̀ pé ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi nínú ikọ̀ agbábọ́ọ̀lù Wolverhampton Wanderers ní ìgbà náà èmi ti gbàgbé mo ti fi sẹ́yìn bí egun ṣe ń fi ṣọ mo ti ń tẹ̀síwájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Ajax lẹ́yìn tí ó gbá góòlù àkọ́kọ́ rẹ̀ wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù yìí níbẹ̀ ni ó ti wá ń sọ̀rọ̀ yìí pé ẹ wò ó ṣe rí pé nǹkan ti yàtọ̀ pẹ̀lú mi bí mo ṣe dé nínú ikọ̀ agbábọ́ọ̀lù Ajax mo ń ṣe dáadáa fún wọn púpọ̀ gẹ́gẹ́ bí Tolú Àròkọ̀dáre ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé lótìtọ́ nǹkan lè má rọgbọ fún mi nígbà tí mo wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Wolves ṣùgbọ́n lásìkò yìí nǹkan ti yàtọ̀ fún mi tí inú mi sì dùn láti rí pé èmi náà á ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù tuntun mi yìí ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ti Anthony Joshua. Tyson Fury ni ó ti pe Anthony Joshua ní ọ̀lẹ ẹni tó ní tí kò ní ìbẹ̀rù tí ò ní ìgboyà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ tí Tyson Fury sọ wípé ẹni yìí ó jẹ́ ẹnìkan tó jẹ́ káwọ̀ tí ó ń bẹ̀rù púpọ̀ kò ní ìgboyà tó tọ́ gẹ́gẹ́ bí Tyson Fury ṣe ti sọ dímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ má gbàgbé pé ìgbàgbọ́ wà ní pé nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí ni àwọn méjèèjì yóò máa pàdé ara wọn gẹ́gẹ́ bí ó ṣe ń lọ lásìkò yìí àtẹ̀tí mọ̀ ibi tí ìjà náà yóò ti wáyé ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ ń lọ yìí àti mọ̀ ibi tó máa padà yọrí sí ìjà ń wáyé ìjà náà yóò wáyé kó tó di pé ìjà náà wáyé ni àwọn arábí tí wọ́n ń ta ohùn síra wọn ó ti wá ṣe bẹ́ẹ̀ ó ti ta ohùn sí Anthony Joshua pé ìwọ ò ní ìgboyà tó o ṣe kíní kan gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ síra wọn láti máa fi tọ́jà ara wọn lágbo àwọn àbẹ̀ṣẹ́kù bí òjò ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ibi tí wọ́n ti sọ wípé Messi ni wọ́n tuntun ṣe kíni ni wọ́n fi òfin dè látàrí bí ó ṣe gbá ẹnìkan níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tó yọrí sí 2-2 gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé ìgbìmọ̀ ìbáwí ni wọ́n ṣe àgbékalẹ̀ irúfẹ́ ìjìyà ìṣèlú fún Messi ni pé Messi ò lè sọ pé ó tóbi ká má lè bá ẹ wí wọ́n ti wá bá Messi wí báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé wọ́n ti ní kó lọ fi owó kan èyí tí wọn kò fi léde wọ́n ní kó lọ fi gbára gẹ́gẹ́ bí ìwà èyí tí Messi wù lórí pápá gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ẹ wò ìyẹn jẹ́ fún ti ohun tí wọ́n gbé ka Messi láyà òun ni àníkà mú wá sí etí ìgbọ́yín ó yá o ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Jose Mourinho ló ti sọ dímọ̀ pé ẹ wò àmì mẹ́ta yẹn la nílò bí àbá gbà á kò sí nǹkan kan fún wa ó ń sọ eléyìí ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé kojú Espanyol ní òní ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Madrid Jose Mourinho ló ń sọ dímọ̀ wípé ẹ wò á ti gbáradì tó a ti ṣe ìgbáradì láti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wa àkọ́kọ́ níbi ìdíje Spanish La Liga gẹ́gẹ́ bí ó ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ sí iwájú ìpele ní àwọn agbábọ́ọ̀lù ní lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ni wọ́n ti wà nílẹ̀ yàtọ̀ sí Endrick tó jẹ́ pé ó ní ìfarapa níbi tí ọ̀rọ̀ dédò yìí a fẹ́ mú nǹkan jáde níbi ìfẹsẹ̀wọnsẹ̀ òní a sì ní ìfọ̀kànbalẹ̀ nínú ara wa pé àmì mẹ́ta yẹn ó di dandan ká ṣe bẹ́ẹ̀ ká rí gbà gẹ́gẹ́ bí Jose Mourinho ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó yá ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ti Coventry City ìyà jẹ wọ́n lánàá o ìyà jẹ wọ́n púpọ̀ ẹni tí wọ́n ń ṣe akọ́nimọ̀ọ́gbá wọn Frank Lampard ló ti wá gbà wípé ẹ wò ó ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal wọ́n ṣe jù wá lọ ní àná òde yìí àwa sì kẹ́kọ̀ọ́ látàrí ìyà tí a jẹ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal náà wọ́n kọ́ lámì ayò 3-0 Bukayo Saka Kai Havertz Martin Odegaard ni wọ́n ṣe kíní ẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Coventry City ní àná òde yìí ẹni tí wọ́n ṣe Frank Lampard ló ti wá ń sọ ọdún mọ́ pé ìfẹsẹ̀wọnsẹ̀ ó le koko bí ojú ẹja fún wa o ṣùgbọ́n ìrírí ta ní níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà àti ṣe àmúlò rẹ̀ ẹ̀ sì rí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí a máa gbá èyí tó kàn fún wa ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Frank Lampard sọ lẹ́yìn tí ìyà jẹ wọ́n ní àná òde yìí ó yá àwọn ti Arsenal wọ́n tuntun fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sí Victor Osimhen ní pé Victor Osimhen ni wọ́n sọ ọ́ dìímọ̀ pé ó nílò láti gbé owó oṣù rẹ̀ wá sílẹ̀ kó tó di wípé àwọn lè sọ pé àwọn fẹ́ rà wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Arsenal gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìímọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde bó tilẹ̀ jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray sọ pé àwọn kò ta agbábọ́ọ̀lù yìí ṣùgbọ́n ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal sì ń tẹnumọ́ ọ̀rọ̀ wípé sẹ́ẹ̀ àwọn fẹ́ rà á ṣùgbọ́n owó tí wọ́n gbélé lórí àti owó tó fẹ́ máa gbà ló jẹ́ ohun tí ó fẹ́ ṣe àwọn léegun ẹ̀yẹ níbi tí nǹkan dé dúró
lásìkò yìí. Ẹ jẹ́ ká wo bí gbogbo ẹ̀ ṣe máa ṣẹlẹ̀ sí kó tó di wípé ọjọ́ kìíní oṣù kẹsàn-án ó wáyé gẹ́gẹ́ bí a ti ń bá lọ. Ẹ wo ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àárọ̀ òní. Ó ní ọ̀ṣẹ́ wọn lọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ́fẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín, àjọṣepọ̀ ò ní bàjẹ́ títí dìgbà mìíràn. Àwa la ó máa ṣe nǹkan ní ṣe wá o. Ire o, ire kàbìtì. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ńbẹ̀, má gbé kúò ńbẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, èdè ọ̀kìn ló dirí ẹwà fákòókò o. Bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 7038 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.